أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يزيد الظالمين إلا خسارا. Ọlọ́run ló pa Alákànmú ní bàbá. Ọlọ́run ló pọ̀nà òdodo ní bàbá. Bọ́tà bá pọ́gùn bọ́tà bá pọ́gbọ̀n kádàrá kò ní ṣàlàyé. Ọlọ́run ló pọ̀nà òdodo ní bàbá. Ọlọ́run ló pọ̀nà òdodo ní bàbá. Bọ́tà bá pọ́gùn bọ́tà bá pọ́gbọ̀n kádàrá kò ní ṣàlàyé. Ẹ̀yin olóríire mo kí yín káàbọ̀ ògo Olúwa alábìkún wàsálà ọ̀làdì púpọ̀ Moses àbúrò ní sẹ́yìn Olúṣẹ́gun Olútáyọ̀ ẹnìkan tí ọ̀dánù ayé Lawal Adésínà mẹ́ni white ẹ má bá ń ṣe àpọ́gámù yìí mo fẹ́ ká ẹ jẹ́ kí láìfù alẹ́ kó go viral ìṣẹ́jú tí mo ní òótọ́ nǹkan torí mo ní lecture ní prógámù kan lálẹ́ tí wọ́n retí níbẹ̀. Inshallah màá dẹ̀ gbéra kúrò ní kiri ní 10 lálẹ́ yìí 10 p.m. Nigeria time. Lawal Adésínà ẹjọ́ bá mi sí àpọ́gámù yìí. Gbogbo ẹ̀yin alábòsí àyà Kùránì kan mo fẹ́ kí gbogbo tí jẹ́ràn àwọn àfa alákatakítí alágídí àyà kẹrin mo fẹ́ quote inú Suratul Anbiya Quran 21 verse 107. Quran 21 verse 107. If you are a Christian or you are a Muslim tó o bá ní Al-Qur'ani lè lọ bá mi gbé. Quran 21 verse 107. Ọlọ́run ló pa Alákànmú ní bàbá. Olúwayẹmísí Fáwọlé àbúrò ní sẹ́yìn ògo Olúwa Ìbírónkẹ́ Ìbíjọkẹ́ Akíntọ́lá ẹnìkan tí ọ̀dánù ayé. Ẹ jẹ́ máa bá mi sí àpọ́gámù yìí àkókò tí mo ní òótọ́ nǹkan mo ń lọ lecture ẹ máa rí i pé èmi àti ọ̀gá Shehu Musa Buhari Ajíkòbí wà àjọ wà papọ̀ lánàá ni ara àwọn olólùfẹ́ òdodo ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí inú àwọn obìnrin alábòsí náà pè mí ó ti ẹ̀kúngbà títí sọ̀rọ̀ mo ti rí pé kọ̀dọ̀kọ̀ lé mi ìdẹ̀ ní táìmù fúnra nù mi ní táìmù fáwọn olóṣì but mi blame àwọn obìnrin blogger tí wọ́n àtáàkì ẹ̀sìn kan yìí nítorí ìlara tí wọ́n ní pẹ̀lú Àgbàlá Gabriel torí pé ó wá àǹfààní lọ́dún èèyàn Ọlọ́run ọ̀dẹ̀ kádà pé wọ́n ra àǹfààní sí lọ́dọ̀ tẹ̀sí. Àwọn Islam ti ń bẹ́nu wọn ni mo blame. Àwọn Mùsùlùmí tí wọ́n ń bẹ nídìí kí criticize nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé bí Kùránì ṣe kọ́ wa nìyẹn? Ṣé bí ṣẹ̀rí àṣejúwe fún wa nìyẹn? Ṣé bí ó ń sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe júwe bó ṣe pariwo dáwà nìyẹn? Ṣé bá nàbí ṣe jí sẹ́nu tẹ lérò lẹ́yìn? Ẹ bá mi sí àpọ́gámù ẹjọ́ ẹ má bá mi tẹ like. Ẹ má jẹ́ kí wọ́n flag yẹ o. Ọ̀rọ̀ alẹ́ yìí máa lé díẹ̀ o. Ọlágòkè Ọláwálé ìdààmú ò ní jẹ́ ti láéláé. Imofit àìlọ́sùkù ṣe rí pé kódà kéèyàn kàwé náà. Àìlọ́sùkù mi ló jẹ́ páwọn tí wọ́n á fi WhatsApp mi ni wọ́n fi rówó gidi gbà pọ̀. Torí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ti mọ̀ pé ń kàwé sẹ́ni tí ò lè dé èbó sọ ni ó lè táìpù èbó ni ò jẹ́ rówó pọ̀ àwọn nu Ọlọ́run. Ẹ bá mi sí àpọ́gámù ẹjọ́ ṣé ẹ ti gbé Al-Qur'an Quran 21 verse 107. Quran 21 verse 107. Arábìnrin kan pè mí níjọ́ Friday ṣé Friday náà ni nígbà
nígbà mo dẹ̀ rí pé ń bá mi sọ̀rọ̀ mo rí pé ara àwọn tí wọ́n fẹ́ fi mú ìdí ìtajà ni kódà mo farabalẹ̀ kí n sọgun tí ó sọ tán èmi fẹ́ máa sọ̀rọ̀ tèmi ní ọgbọ́n mo ní eléyìí ọ̀lọ́kọ́lé ara blogger lélẹ́yìí I'm not a blogger ọba tó ní mi bá mi sáyé mi ẹnu pé ẹran ara mi kọ ìyẹn jẹ ẹran ara mi dẹ̀ kọ àbòsí wàláhì tàláhì rọ́bùlì kábà bọ́rọ̀ bá ṣe rí ni màá ṣe sọ fún yẹn gbogbo àwọn tí mò ń bẹ lọ́hùn fún mọ̀ mí tọ́rọ̀ bá jẹ́ dúdú mi nípa pupa ọba tó ní mi dẹ̀ ń tó mi wáyì kí ni màá bẹ̀rẹ̀ ẹ̀rọ lọ́sàn kan sí Gloria ara ò ní ní ọ́ ó dẹ̀ pè mí níjọ́ Friday ó sì sọ̀rọ̀ ó dúró gbálàyé ó dẹ̀ kí mi ráyè ó ní Sunday àná ẹ̀ lé bàbá mi òdodo mo ti mọ̀ pé ẹ̀ ní pẹ́ padà máa ṣe pé ẹ padà mi ní kọ́ńtàtì ẹ mi mẹ́ ìwọ lọmọ tó ń wá lọ́dọ̀ mi ẹ̀yin lẹ́rìí pé ẹ ti lulẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ẹ lulẹ̀ ẹ dá lápá ẹ lulẹ̀ ẹ dá lẹ́sẹ̀ ẹ lulẹ̀ ẹ dá lọ́rùn tọ́ba wù yẹn wá sẹ́tímẹ́ǹtì mo kí àfa mi kan mi ní dákọ̀ wọn lóríire ni ó bá mi sọ̀rọ̀ lánàá àti lónìí wàlẹ́ ọ̀rọ̀ ọmọlúwàbí ni wọ́n sọ tọ́ba jẹ́ pẹ̀lú wọn ìbá ní àwọn òpónú kan ní Islam tí wọ́n ń gbé Muyideen àwọn obìnrin yàn jẹ̀bi àwọn tá a rò pé àfa gidi ni wọ́n tọ́ pé wọ́n ní problem àtẹnujẹ ìjẹkújẹ àti kẹta inú níbí ni kò jẹ́ wọ́n gbádùn mọ kàtàbà láùlákà sáyà tí kàálà dàfíkà bẹ́ẹ̀ bá ti wọ́ gọ̀tò kéèyàn lé dókè ọkọ̀ ara rẹ̀ kọ́ oríire tá a bá kọ́ ọmọ yóò jẹ tiẹ̀ ṣé báyà rò pé mò ń parọ́ kí mo ní mi kàwé wá. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Láì ní ìkàwé, mi ìkà kọjá primary 5. Bẹ́ẹ̀ bá wá ka gbogbo òwe ayé ìtẹ́ pátá, dèédé oríire tọ́lọ́ ń ṣe fún mi náà ni ọmọ wù. Èmi ń wà. Èmi ọmọ bẹ́ẹ̀ lọ́nà. Ẹ̀gbọ́n ṣé ọ̀sẹ̀ kẹ́ ní wà bẹ̀rẹ̀ rọ? Mo ti parí 15 years, mo ti parí better life now. I'm not baby. Mo ń jẹ ń tọ́ da ni. Mo dẹ̀ mú ń tọ́ da. Àwọn ilé àmì dẹ̀ ń tọ́jú mi. Ṣé wàá yín ní sọ olóyin? Mo kí àlùfáà wa Sàká Sọ́ọ́lì ọmọ àlùbáríkà mi ní wẹ́ẹ̀tì. Ẹ jọ̀ọ́ bá mi sí à program yìí. Ẹ jẹ́ lọ gbé Quran 21 verse 107. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí gbogbo àwa mùsùlùmí gbà pọ̀ ní lídà wa. Tí gbogbo àwa mùsùlùmí gbà pọ̀ lọ́lọ́run fi sẹ́rẹ́. Irú sáwọ̀ lọ́lọ́run rán Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn wo lọ́lọ́run rán Ànábì sí? Irú kọ̀ndísì ipò owó gẹ́lá Ànábì wà sí gbogbo ayé. Quran 21 verse 107. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ farabalẹ̀ o. Bismillahi rahmanir rahim. Àbá lẹ́gbẹ̀ẹ́ bọ́bà lẹ́gbẹ̀ẹ́ olórí bí akọ́ ọ̀bẹ pẹ́ súnmọ́ bí mo fẹ́ kọ́ wá ṣàlàyé àyà yìí. Bóyá túmọ̀ rẹ̀ yàtọ̀ sí bá a ṣe fẹ́ tù yìí. Súnmọ́ bí bọ́bà àti gbogbo ẹ̀yin fúrákà tẹ̀ ń fún Islam ní súnẹ́tì ṣe ti Islam. Ẹ̀sìn alábẹ́ àlẹ́ sí Islam. Ẹ̀sìn kí ni mo pè Islam? Ẹ̀sìn àlàáfíà ni. Ẹ̀sìn tó kọ́ yẹn bá ṣe bá Kìrìsìtẹ́nì ṣe ní Islam. Ẹ̀sìn tó kọ́ yẹn bá ṣe bá oníṣẹ̀ṣe ṣe ní Islam. Ẹ̀sìn tó kọ́ yẹn bá ṣe bá Yíbò ṣe ní Islam. Ẹ̀sìn tó kọ́ yẹn bá ṣe bá Ìṣòbò ṣe ní Islam. Ẹ̀sìn tó kọ́ yẹn bá ṣe bá Haúsá ṣe ní Islam. Ẹ̀sìn tó kọ́ yẹn bá ṣe bá Èbó ṣe ní Islam. Ẹ̀sìn Islam kọ́ wa bá a ṣe lè bá odi ṣe. Ẹni tó gbé bá a ṣe lè bá ṣe. Ẹni tó gbọ́ bá a ṣe lè bá ṣe. Islam kọ́ wa. Ṣé omi Ọpẹ́yẹmí Abdulrasaq láti ìlú Ìlọrin akramakallahu karimi àwọn àfáà wa nu Ìlọrin lónìí wá tápá torí àbúàjì lónìí wá ti fún tẹ̀dọ̀ àdára lónìí wá táwa ti rìn akramakallahu. Quran 21 verse 107. Ẹ̀sìn alábíà ní Islam. Ẹ̀yin wèrè kẹ́nu Islam ẹ̀dẹ̀ fẹ́ sọ dẹ̀ sí wàhálà. Ẹ fẹ́ sọ di ẹ̀sìn jìbìtì, ẹ̀sìn ìkà, ẹ̀sìn kẹta, ẹ fẹ́ sọ di ẹ̀sìn ọ̀dájú, ẹ fẹ́ sọ Islam di ẹ̀sìn aláìmoore.
mi àní gbà fún iléeṣẹ́ ẹ lè jẹ́ ẹ jẹ́ kí n sòtọ́ ọ̀rọ̀ ẹ lè load tẹ́ ẹ bá ti ń dá lápá ẹ máa dá lẹ́sẹ̀ ńgbà tẹ́ ẹ bá lulẹ̀ ẹ máa dá lọ́rùn. Quran 21 verse 107 A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Lẹ́gbàá lẹ́mi ń ka kéwú ó ní ń kà dáa ó ní wọ́n fọ̀ mí ọdún kẹ́kọ̀ọ́ mi bí ẹ ṣe ń ka kéwú èpè mú ọ lẹ́gbàá. Ayé Al-Qur'an tí mo fà láàrin ayé torí kìrìsìtẹ́nì wú tó ń lẹ̀mí ní Mẹ́kà torí àwọn mùsùlùmí wú tí ń dowó bò mí torí pé àwọn níní lọ́dún náà lè ayé ó yẹ ká lè rẹ́ tí ó bò mí ní ká ìwú ẹ̀ lọ́sàn-án gẹ̀ lẹ́gbàá 1984 ni mo ti parí Al-Qur'an wọn àti bí ẹ nígbà yẹn wọn àti bí ẹ mo tó wà kọ́ wá fún mi ní kọ́mọ́dù nínú lẹ́dà náà yẹn wọn bí ẹ nígbà yẹn Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run wà má arsalnaka illa rahmatan lil alamin wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọ̀rọ̀ Ọlọ́run ni kì í sọ̀rọ̀ lé bàbá mi o ni mo fi ní anybody lè lọ sí o. Quran 21 verse 107 Olúwa ní ìrì Ànábì sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin wa ma arsalnaka illa rahmatan lil alamin. Kùránì Yorùbá wà pẹ̀lú mi o. Olúwa ní ìrì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí wọ́n bá dẹ̀ ń bá ó sálámù ọmọ sọ̀rọ̀ ọgbọ́n gbogbo tí jẹ́ra àfa àpáta ni wọ́n bá sọ̀rọ̀ gbogbo tí jẹ́ra tó kù ń ṣe wá sí pátá ni wọ́n bá sọ̀rọ̀ gbogbo tí jẹ́ra mùsùlùmí ni wọ́n bá sọ̀rọ̀. Olúwa ní ìrì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin. Olúwa ní ìrì Ànábì mi ìrìn ní iṣẹ́ kankan o mi ìgbé díùtì kankan o mi ìgbésẹ̀ kankan fún ẹ mi fún ẹ ní díùtì kankan àfi kó o jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Bọ́dúwà bá ń sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ alámì àlẹ́ alámì ó ń sọ̀rọ̀ kìrìsìtẹ́nì ó ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ó ń sọ̀rọ̀ àǹjẹ̀nù ó ń sọ̀rọ̀ ẹranko gbogbo ń tọ́lọ̀ ń dá pátá tí ń bẹ lórí ilẹ̀ tí ń bẹ lábẹ́ ẹsẹ̀ mọ́. Olúwa ní ìrì Ànábì iṣẹ́ tá a fi rán ọ sí wọn ni pé kó o jí aláàánú kó o máa ṣàánú wọn níṣe kó o máa ṣàánú wọn ní ìwà kó o máa ṣàánú wọn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kó o máa ṣàánú wọn pẹ̀lú ìwà kó o máa ṣàánú wọn ní ìrìn wa ma arsalnaka illa rahmatan lil alamin. Àfà ọyẹ ka Yorùbá ẹ̀. Àti pé àwa kò wulẹ̀ rán níṣẹ́. Mi gbọ́n tó sọ̀rọ̀ sókè. Àti pé àwa kò wulẹ̀ rán níṣẹ́. Kùránì orí kọkànlélógún ẹsẹ̀ 107 Olúwa ní ìrì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àti pé àwa kò wulẹ̀ rán ẹ níṣẹ́. Àyàfi kí o jẹ́ àánú fún gbogbo ayé. Ẹ máa gbọ́ o, Olúwa ní ìrì Ànábì àfi pé àwa kò rán ẹ níṣẹ́ àfi kó jí àánú fún gbogbo ayé. Mo ní mo láìkì Malam Yusuf Adépọ̀jù ẹ̀rìkì mo máa ń wí tí Malam Yusuf Adépọ̀jù bá wà ní lẹ́kṣọ̀ káwọn kìrìsìtẹ́nì dúró pẹ̀lú Malam Yusuf
gbogbo tí Mallam Yusuf ọmọ court pẹ̀lú ẹ̀rín ni pẹ̀lú àwàdà kì í sọ̀rọ̀ agidi kì í ṣépè Olúwa ní ìrìn ànábì àti pé kí ni. àti pé àwa kò wulẹ̀ rán níṣẹ́. ẹ máa gbọ́ o èmi kọ́ ni mo kọ́ o ẹ jẹ́ máa bá ní tẹ láìkì o wọ́n ti fẹ́ fúláàgì sóyè o ẹ máa bá wa tẹ láìkì ẹ jọ torí tọ́ náà Olúwa ní ìrìn ànábì àmà Quran 21 verse 107 Olúwa ní àti pé àwa kò wulẹ̀ rán ẹ níṣẹ́. àyàfi kí o lè jẹ́ àánú fún gbogbo ayé. mo sọ fún mi mo ní nẹ́sẹ̀ òwúwa máa ń sọ òun bẹ́ẹ̀ ní Al-Qur'an àwọn àkókò kan wà táwọn ayàkẹ́ sọ̀kalẹ̀ tó le gan ńgbọ́ yóò Olúwa gan rí i pé Nàìjíríà tá a wà yìí ìgbà tá a ń lò lọ yìí kọ́ndíṣàn tá a wà yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń sẹ́lá Muhammad bá wà láyé ni àwọn súrà mi àyà mi ò tó sọ̀kalẹ̀ àwọn súrà mi àyà mi ìbá tó sọ̀kalẹ̀ àtàmì àbíyá wa imamul mursalin àyà kẹ́kọ̀ọ́ lè sọ mọ́ súrà kẹ́kọ̀ọ́ lè sọ Ọlọ́run ti close yẹ èmi àti wọ́ láwa máa múnú ọ̀rọ̀ ètò Ọlọ́run ti bá Muhammad sọ a fi máa ṣàtúnṣe láìfù wa ayé wa àdúgbò wa ìjókòó wa lílọ bíbọ̀ wa Kùránì wa ọ̀sẹ̀ ọ̀yà kìlọ̀ wí ní 108. Bisimilahi arahamani rahim. Ojú kan náà láwa ẹ bá kó gbogbo àwọn àfa alágídí yẹn o tí wọ́n kírètì iná fún kìrìsìtẹ́nì o tí wọ́n kírètì iná bá níbọ̀dì o àìmọye lè tó ti pè mí náà àfa ìkọ́mọ ọ̀nà òdodo adé ti pọ̀kú ẹ ó jẹkújẹ ní ọmọ ẹbí mi mọ lẹ́nu mi tí mo fi jẹjẹkújẹ Ọlọ́run fún ọ lẹ́nu tiẹ̀ Ọlọ́run fún mi lẹ́nu tèmi jẹ́ ń fẹ́nu tèmi jẹjẹkújẹ nothing concern you tí n tẹ́mi ń sí ọba yé wọ ṣebí n tẹ́mi ń ṣe yé mi kò ní ìdí kó yé ẹ tí mò ń sí ọba yé ìwọ ṣèbọ yé mi ẹlòmíì kò jẹkújẹ ẹlòmíì kò alátẹnujẹ ẹnu iná sani ìjẹkújẹ tí mo ń jẹ bọ́ ń di mímọ̀ tí mo dàlájì Ọlọ́run kọ́lé kìíní fún mi ọkọ̀ kejì ọkọ̀ mọ́sáàsì mo ń lo ọkọ̀ méjì Highlander and Corolla sẹ́mi ló ń jẹkújẹ ẹ̀yin tẹ́ jẹjẹkújẹ oríire wo ní bẹnu ayé yín ọ̀yà káyà kejì. Kuli innama yuwe ila annama ila. Kuli innama yuwe ilayya annama ilahukum ilahun wahidun. Fali antum muslimuna. Kuli innama yuwe ilayya annama ilahukum ilahun wahidun. Fali antum muslimuna. Fali antum muslimuna. Lẹ́gbàá mo fẹ́ kó bóde kó wá fàáyà kí n fàáyà kí n wọ ẹtí ọmọ ẹ̀ náà èmi tí mo fàáyà lọ́dọ̀ Àgbàlá Gabriel níwájú Mr. Kéde Àgbàlá Gabriel tí wọ́n rọ́ dọ́là lé mi lórí. Àyà tí mo fà tí mo gba dọ́là. Àyà tí mo fà dọ́là ọmọ tí ẹ pè ní dọ́là kì í máa ṣe náírà kì í máa ṣe 1,000 dọ́là níà dọ́là mọ́nì dọ́là trending dọ́là ó pọ̀ dọ́là ó pìpìpìpì ẹ gbọ́. Kuli innama yuwe ilayya annama ilahukum Ilahun wahidun. ilahun wahidun. Fali antum. Fali antum muslimun. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sálá Muhammad bá ń ṣe wáàsí ìmọ̀ ń ṣe wáàsí bí ìgbà pé ń bẹ̀yàn ni kì í ṣe báyìí ṣe ń ṣe yẹ Ànábì máa ń ṣe wáàsí bí ìgbà pé ń bẹ̀yàn ni wọ́n fi ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam
bashiran wa nasira Olúwa ní rẹ̀ ànábì iṣẹ́ tá a fi rán ní bashiran kó gbìyànjú àti dùn gbogbo ayé nú tó bá ti wá dùn wọ́n nú tán tí wọ́n lọ́ọ̀fù ẹ tí wọ́n láìkì ẹ tí wọ́n kú ẹ jẹ tí wọ́n ẹ̀ńdọ́mì rẹ wa nasira kó ọ̀sẹ̀ wá sọ tí wọ́n lè ṣe tí wọ́n fi pàdé ìbínú èmi Ọlọ́run. Kó ọ̀sẹ̀ wá sọ tí wọ́n lè ṣe tí wọ́n fi pàdé ìbínú ẹ wá gbọ́n tí Kùránì rẹ̀ o gbogbo ẹ̀yà àfa alágídí tẹ́ ẹ̀ pé ká máa dùn ọjà kíjẹ ẹ mọ̀kẹ́mu ẹ kẹ́lẹ́kẹ́ ẹ kẹ́ ẹni oríire rẹ̀ bá tó tèmi nù yín kó bóde. Ṣé ìta àti kéwú débi pé ká má pín yà yín lé mọ́ ká má kúlẹ̀ fúnlẹ̀ yín. Bàbá yín ọ̀ máa pọ́nlé yín òbí yóò jèrè yín my mother ayọ̀ ní tèmi mẹ́lẹ̀ fi máa mi ṣeré láyé màá máa yí lẹ́lẹ̀ báyìí ni tí wọ́n bá ti kéwù tiẹ̀ débi pé kó a má kún òbí rẹ lé orí tiẹ̀ ló burú yẹn náà ọ̀sẹ̀sìn débi pé ìyá rẹ̀ ò nídìí àpọ́nlé lọ́dún ẹ̀ èpè mú ẹni yẹn náà nothing concern me about your life. Olúwa ní ìrìn ànábì máa sọ fún wọn pé Ògúnlùyí Ògúnládé bàbá àlùbáríkà ẹ̀ ní dààmú láíláí ọlá àkọlé Al-Qur'an. Olúwa ní ìrìn Muhammad sallallahu alaihi wasallam kul innama yuha ilayya. Olúwa ní ìrìn ànábì sọ fún ọ ànábì lẹ́yìn èèyàn wọ́n mọ̀ ní wí kẹ̀kẹ́ fún yín sábà ẹni tó ní wọ́n mọ̀ ní wí wọ́n á ka Yorùbá rẹ o Kùránì Yorùbá ń bẹ bí o kì í ṣeré àfáàní mi o wàláhì ẹran ni mò ń fọwọ́ gbà kì í ṣẹ́gun o ẹran Mrs. Abiola àbúrò òní sẹ́yìn ẹran ni mò ń fọwọ́ gbà kì í ṣẹ́gun o anel stars etí mo dẹ̀ ké yé mi etí mo ké yé mi. Méèdà ní tútùkùtù méèdà ní sentọ́lọ́wọ̀n ọ̀fẹ́. Mrs. Kami Omisina àbúrò ní sẹ́yìn èmi ní fíìk ẹ̀ní dààmú. Ànábì ní ẹ̀yin ènìyàn ìnàmọ́ ìwà ìláyà wọ́n mà fi lẹ́tà kan rẹ́ mi sí yìí. Wọ́n mọ̀ fi lẹ́tà kan rán mi sí i ànámọ̀ ilahukum ilahun wahidun wọ́n ní kí n sọ fún yín pé ọ̀kan ṣoṣo ní Ọlọ́run o ọ̀kan ṣoṣo ní Ọlọ́run o ẹ wá máa gbọ́ o ànábì sọ́sọ́ wá ní fa'al antum muslimun ǹjẹ́ ẹ tiẹ̀ lè nígbàgbọ́ nú Ọlọ́run kẹ́ ẹ juwọ́ ju sẹ́yìn lẹ̀ ẹ wọ ahọ́n tọ́ba tó ní Muhammad gan fi bá sọ̀rọ̀ ẹ wá tọ́ba tó ní Muhammad fi ní kí ànábì ọba yẹn sọ̀rọ̀ ànábì ò kírètì náà fún yẹn ẹ̀yin lẹ́rìí lé ẹni yọ wọná eléyìí yọ wọná kọ́kọ́rọ́ ọ̀nà gẹ̀ ọwọ́ ìyálà yà yín lọ́wọ́ ní àbọ̀wọ̀ bàbá ńlá bàbá yín àbí kọ́kọ́rọ́ ta ló sọ bẹ́ẹ̀ pé wà lìjẹ́ náà ta ló lè máa wà lìjẹ́ náà ẹ wá pé ẹ̀dẹ̀ ń pè bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àìgbé ètò Àgbàlá Gabriel ní Sunday jẹsàn Àgbàlá Gabriel 150 years rí ọ̀yẹ́jú ó wá kánjú kú ọlá àpẹẹlẹ Al-Qur'an ọlá abọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ ọlá gbogbo yẹn tó ń ṣàlàyé àánú àwa rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pẹ̀mí tẹ́jẹ̀ ti ṣẹ́sí lọ́pọlọ wọ́n sì dúró sórí ibi mo dúró sí o ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àti Àgbàlá Gabriel pọ̀ Muyideen dàbẹ̀ sábò sí Àgbàlá Gabriel ni àwọn ọ̀dẹ̀ lè gbà kò dẹ̀ sẹ́ni kankan tí bá Muyideen jà sọ̀rọ̀ ilé rẹ̀ ìwé ilé ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ kọ́ máa lọ nílẹ̀ kọ́ máa wọlé kọ́ máa bóde nothing concern anybody. ìyàwó rẹ̀ kò dẹ̀ sí tọ́kẹ̀yàn pa ìyàwó ẹ̀ tó bá tẹ̀ dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ kọ́ lọ́ọ́ bá a ṣé bí ìyàwó rẹ̀ ní fámìlì ìbùkún wa jẹ́ bẹ̀bí kú suwe ẹ̀yin mi make family
ẹ̀yin mimic family inú mùsùlùmí, ẹ̀yin mimic family on behalf Christian, ẹ̀yin tẹ́ bẹ̀rù àti bọ̀tán tẹ́ ronú. Mo kí àwọn olóríire yìí tí wọ́n ń pè mí lábẹ́ aṣọ, tí wọ́n ń sọ̀rọ̀ yíbíyíbíye, tí wọ́n ń sọ̀rọ̀ tó máa láàká ìwà. Mo dẹ̀ fún àwọn tí wọ́n ń pè mí tí wọ́n mo fún yín ní bàkán. Mo fún yín bàkán. Ẹ̀yin tẹ́ mọ̀rọ̀ sọ. Jagunjagun ni Sùmùràtìlì mú mi ní ìjọ ńlá wà ní. Ìran bàbá ńlá bàbá wọn ṣàfógun rí. Fásakì Fúnkẹ́, ìran bàbá ńlá bàbá Sùmùràtìlì ìjọ ńlá wà ní wàláyà àṣàfógun rí. Ẹ̀gbọ́n tá a máa ń wí ni pé onílàwà ni kì í ṣọ̀lẹ, onílàwà ni kì í ṣọ̀lẹ, tó bá dìjà kábọ̀láwà ní kánẹ́ra wá. Ẹgbọ́n tí Kùránì wí o, ọ̀yá Abámi Akímù. Sọ pé dájúdájú ohun tí a fi ránṣẹ́ sí mi ni pé. Ẹ máa gbọ́ o, Kùránì rẹ o, Olúwa ní kànábì ó sọ pé kí ni? Sọ pé dájúdájú ohun tí a fi ránṣẹ́ sí mi ni pé. Sọ pé dájúdájú ohun tí a fi ránṣẹ́ sí mi ni pé. Ọlọ́run yín Ọlọ́run kan ṣoṣo ni. Ọlọ́run yín Ọlọ́run kan ṣoṣo ni. Ǹjẹ́ ẹ̀yin kì yóò wá ju ara sílẹ̀ fún? Ẹ máa wo ẹni tó bẹ́ẹ̀ ṣe wáàsí fún yẹn, odidi ànábì Ọlọ́run ni ó wá ní ǹjẹ́ sábà pé ẹni tí ń plead ní pẹ̀lú sùúrù pẹ̀lú ẹ̀bẹ̀, ǹjẹ́ ẹ̀yin ó lè juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run. Ǹjẹ́ ẹ̀yin yóò lè juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run. Ẹni Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run fún lápẹ̀lẹ́ tó pinnu wọn. Ǹjẹ́ ẹ̀yin ó lè juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run. Ṣé àmọ́ pé ẹni tó bẹ́ẹ̀ ṣe wá sí tọ́wọ́ tó bẹ́ẹ̀ yìí jẹ́ bí ìgbà pé yẹn ń bẹ̀bẹ̀ yẹn ń túyàn ń tá àfihàn gbogbo ọ̀rọ̀ àfáàní àmẹ́yìn tẹ̀ ń bẹ ní social media yìí ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń ṣe. Àbá àlùbáríkà ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń ṣe. Ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń ṣe. As Islam jẹ́ sí àlàáfíà ẹ̀dẹ̀ ń tírìtì ẹ̀ bí ẹ̀sìn wàhálà ẹ̀sìn jẹgbẹ́. Tí ọgọ́rùn-ún èèyàn bá wá dúró agídí láàfin wá rí mẹ́ta péré tí ó sọ̀rọ̀ ìsìláàmù dáadáa látara iná burúkú tẹ́ ẹ ti fi tẹ̀ wọ́n inú ṣe inú wà inú ọ̀rọ̀ ẹnu. Mimic family àwọn mimic family ẹ̀dẹ̀ ń dá wa lálẹ́ àní mo tún insist sórí ẹ̀ mo ń wí aláàjì mi ní mí náà wọ́n máa kọ́kọ́ fojú kẹ̀kẹ́ abá ilé Ọlọ́run 2005 Kristẹni ló rán mi sẹ́yìn àmọ́ parọ́ ọmọ rẹ̀ ni Kristẹni ló rán mi lẹ́yìn ìgbà tí ẹ rán mi èmi gẹ́gẹ́ mọ iye ẹni tí mo ti fowó ara mi rán Mẹ́kà. Wàláhì tàláhì torí pé òun wò mí lọ́nláì èmi a máa sọ lórí burúkú àfa mi sábà àti máa sọ oyún olóyún kiri mi sábà àti máa sọ oyún olóyún o èmi Ọlásùnkànmí Àkànmú kó máa dùn worldwide ọ̀nà òdodo TV kò sáàyè fún rọ́ Al-Qur'an làkàyí. Gbogbo ẹ̀yin afẹ́ lè bóde wá tú Kùránì tú tó bá jẹ́ pé ìtukùtù la tú Quran 21 verse 107 to 108 Suratu Anbiya gbogbo wọn ní gbogbo kì í ṣe mùsùlùmí ẹ lọ ra Kùránì lọ́la ẹjọ́ jẹ́ Kùránì Yorùbá Quran 21 verse 107 to 108 ẹ lọ wò tí mo bá ti parọ́. Ẹ máa lọ tú àwọn kan ẹ máa fa àwọn kan lẹ̀ kí lè fẹ́ gbà ń bẹ̀. Torí náà gbogbo wọn tó ń pè mí tó bá ti máa tó àáfàá ni mí o tí n bá fi ìbínú sóhun burúkú sínú ayé rẹ tí ó bọ̀ ọ́ wallahi tallahi Rabbul Kaaba àáfàá ni mí o tí mo bá fi ọdún tí mo ti jí sí Ọlọ́run
tí bá ṣe pé fún ọ wà lulẹ̀ mo ní mo parí Quran 1984 ọmọ yẹ ẹyẹ ni that is 40 years that is 40 years ni that is 40 years ogójì ọdún lónìí tí mo ti parí àlùkùránì tí mo dẹ̀ ti ọdún náà àbá mi ti parí Quran tí mo ti àǹtù tí mo ń gbowó nílùú Ìlọrin ní agbára rẹ̀ nílé alákà etí ò lè ẹ̀dẹ̀ sọ di líle àwọn òyìnbó tí ẹ ṣe bàálù ṣé mùsùlùmí ni wọ́n ṣé bí gbogbo yín wọ bàálù ẹ̀yin tẹ̀ ń parí pé bá kìrìsìtẹ́nì ṣe sọ́yẹ kẹ́ ẹ wọ bàálù kẹ́ ẹ jókòó nu dúkìá tí kìrìsìtẹ́nì ṣe sáwọn ará Mẹ́kà ní ẹ ṣe bàálù ni kìrìsìtẹ́nì ló ṣe àìsàn tá ń lò yìí àwọn tí ó sì òkìrù wọn lọ ṣọ́ọ̀ṣì kọ̀tán àwọn tí wọ́n ṣe ansẹt wọn kírun wọn lọ ṣọ́ọ̀ṣì kí lẹ fẹ́ gbà. Facebook tá a ti jọ sọ̀rọ̀ kìrìsìtẹ́nì ló kírètì ẹ̀ ọmọ tó ní ọmọ kékeré kìrìsìtẹ́nì ló ní. WhatsApp tó ń kálukú tó ń bára bí ẹ̀fọ́ sọ̀rọ̀ ọ̀bára Amẹ́ríkà sọ̀rọ̀ kìrìsìtẹ́nì ló ní. ọgbọ́n TikTok tó ń kálukú ti ń pàrònú rẹ tó ń tẹ́lẹ̀ síra rẹ lójú tàjọ́ ń jó tó ń kálukú ń dùn rẹ̀ nu kìrìsìtẹ́nì ló ní. ẹ kú gbogbo bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ní ká má bá wọn kìrìsìtẹ́nì ṣe ẹ parẹ́ kú bẹ̀. nígbà tá a bá bára wa ṣe báwo ni màá ṣe júwe ẹ̀sìn mi fún yín nígbà tá a bá bára wa ṣe báwo la ṣe ṣàǹfààní fúnra wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì dání àbíbúlì àyíká má tún ebùlé nọ́ọ̀sì ìtọ́ ọba fẹ́ fún ara rẹ ní kò fẹ́ fún ọmọlàkejì kí ni pírọ́blẹ́mù yín. ọ̀rọ̀ rẹ o ayé àti mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nù torí mo ní lecture lálẹ́ yìí mo ń travel lálẹ́ yìí inshallah mo ń travel lálẹ́ yìí láìpẹ́ yẹn máa tún rí mi social media wọn lè jẹ́ torutoru mo ní program lecture lálẹ́ yìí aago 10 ọmọdé bẹ̀ gbéra this to 10 màá dẹ́gbẹ̀ màá múra màá wé láwà ní mi màá wọ agbádá mi wáyé ìnira náà ọlọ́run wọlé àkọlá àlùkùrá àbúrò ní sẹ́yìn àní dààmú ẹjẹ́ á lo ìfẹ́ ẹjẹ́ á lo ìṣọ̀kan káǹfà kí táyé ọjà àǹfààní kẹ́hìndé kí kẹ́hìndé ọjà àǹfààní táyé ọ̀tẹ̀ mímọ kìrìtìsáàsì máa jíjẹ sìn ní òjé Nàìjíríà òsùn wájú ẹjẹ́ àjòrí ìwọ pé ní òjé Nàìjíríà òsùn wájú méèkì tẹ́lẹ̀ àti ẹmu ráìsì tá ń jẹ gàrí tá ń jẹ sẹ̀mó tá ń jẹ ṣé mùsùlùmí ní ń ṣe ṣé àtúní pé kọ́ máa dùn tó dé báyìí gbogbo oúnjẹ tá a jọ lọ rà lọ́jà òróró àwọn ní ń ṣe ṣé mùsùlùmí nìkan ní ń ṣe ó yẹ kí ẹjẹ́ á máa wé tá mùsùlùmí ṣe kiri ni. ọjọ́ ní kiri ni wọ́n bí mi sí o bàbá ti wá pẹ́ pẹ̀lú wọn lónílẹ̀ bàbá ti wá pẹ́ lú wọn lónílẹ̀ ní kiri o ní kiri ni wọ́n bí mi. ẹ má fi ìyà jọmọ ilé ẹ̀wù o ẹ̀wù ní ìwírí ẹ̀wù filé ẹ̀mí fọ́nà mi ẹ̀wù tí ò ní fàbùjá lẹ́ẹ̀kì ẹ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ má fi ìyà jọmọ ilé ẹ̀wù o ọmọ ilé ẹ̀wù kì í sẹ́ni ìyàwó ẹ má fi ìyà o ẹ má fi ìyà jọmọ ilé ẹ. bàbá wa kírè tìlú kírè ọlọ́run jẹ́ bá mi ọpẹ́ fún mi o ọlọ́run jẹ́ bàbá kábíyèsí ogún o kún ọpẹ́ lórí ọlá o pẹ̀lú ìdùnnú àtayọ̀ bàbá ṣé mọ́mọ́ gbà ń gbogbo olóòkú rẹ̀ ọlọ́run wọ́n lu bàbá kan fún wa o wọ́n fi kékeré jẹ ìmáàmù ọlọ́run jẹ́ kí wọ́n dàgbà dògbó
kí wọ́n dabẹ́ wú sórí àpèrè náà pẹ̀lú àlàáfíà àtàsìkí àti bùkún àti kúlọ́wọ́ ọlọ́run ọlá abọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ṣe tó nú agbára rẹ̀ ọlá abọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ṣe tó nú agbára rẹ̀ ọlá àmọ́ insha Allah la quwwata illa billah àfà mi Sheikh Alhaji Abdulrahman Makinde Adisa eke Agowu ọlọ́run mo lu àfà mi pamọ́ mi lọ́wọ́ ọlọ́run dákun mọ́ pàdísà sátì àdákun mọ́ pàdísà àfà tó kọ́ mi mọ́ pàdísà ọlọ́run dákun mọ́ pàdísà o sátì àdákun mọ́ pàdísà àfà tó kọ́ mi bó bá ṣe pé tẹ̀yìn náà bá ń pé jọ wí àgbèrò ní kú gbọ́wọ́ ọwọ́ tí sì gidi bá gbé àgbétì ló máa ń gbé ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn yín kó mọ́ gbàgbé ọ̀rọ̀ ta bàbá mi àgbà Sheikh Alhaji Abdulrahman Makinde Adisa eke Agowu ikú tọ́yọ́ wọn lọ́mọ ìpà àfà mi o jẹ́mi ìyá mi ogun Fatima Tayo ni má lu ìyá mi pa báyìí má dẹ̀ tèlódì jọ jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo àwọn olórí aláàánú wa pátá má fà burú sí wọn o alájà Ajíbíkẹ́ mọ́jọ dẹni àná mọ́jọ dolóòsì mo sì fún mi lọ́lá má dẹ̀ dààmú sí ìyá mi Táyọ̀ kò kú mọ́ mọ́jẹ dolóòsì o mọ́jẹ ráre ọlá abọ́lọ̀ ṣètò gbogbo èyí tẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run lọ́rọ̀ àjẹbìlẹ̀ wá sí èké kọ́mádù ọdọọdọdẹ TV ọlọ́run bá nífẹ̀ẹ́ yín náà yóò bí abùkátà yín òkò ìṣòro kálukú ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀ atọkùnrin yín atọbìnrin yín àti mùsùlùmí yín àti kìrìsìtẹ́ ifá tó nísẹ̀sẹ̀ ní ẹnìkan kò ní ráre igi kan bẹ́ẹ̀ nínú igbó ráre ló ń jẹ́ bọ́mọdé jà ní ibẹ̀ yóò sì mọ ráre gbàlagbà jà ní ibẹ̀ yóò sì mọ ráre ẹ̀bẹ̀ mo wà ń bolúwa mi sáà ti rà á mọ́ ni mọ̀jì ẹja níbẹ̀ mọ́ jí ẹ ráre mọ̀jì ẹja ní ibẹ̀ mọ́ jí ẹ ráre igi kan bẹ nínú igbó ráàmọ́ta ló ń jẹ́ bọ́mọdé débẹ̀ yóò sì máa rí ṣe bọ́lágbà débẹ̀ yóò sì máa rí ṣe bọ́nílé débẹ̀ yóò sì máa rí ṣe bálejò débẹ̀ yóò sì máa rí ṣe bí mùsùlùmí débẹ̀ yóò sì máa rí ṣe bí kìrìsìtẹ́nì débẹ̀ yóò sì máa rí ṣe ẹ̀bẹ̀ mo wá ń bọ̀ olúwa mi ọba ya rọ́bí bá mi mú yín débẹ̀ kẹ́ẹ̀sì máa rí ṣe bá mi mú yín débẹ̀ kẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalam ala al-mursalin walhamdulillahi rabbil alamin Islam is ẹ̀sìn jàgídíjàgan o ìkẹlẹ Ọlọ́run dẹ̀ pé ànábì Muhammad sallam fún gbogbo ayé fún gbogbo kí ni wọ́n pè é salamu alaikum hello ìkẹlẹ Ọlọ́run pé Olúwa lóun rán ànábì sí gbogbo ayé lónìkẹ́ kó jẹ́ aláàánú àánú lọ ṣáájú nígbà Ọlọ́run kan fẹ́ kí Ọlọ́run náà lága fúrún rọ̀yìn Ọlọ́run ṣàánú wa àfọ àlùbáríkà àbúrò ní sẹ́yìn gbogbo alájọ orógo wa lò àràyè wa ṣe bí oríire wádìí kò nílò ẹ̀ta kú sí mọ láǹfààní ẹ̀sán gbogbo ẹ̀yìn olórí tó bá di ọ̀la inshallah abẹ́ gba donation lórí ọ̀rọ̀ mosque wa àti jáyẹrin símẹ́ǹtì díẹ̀ ti wà lẹ̀ abẹ́ káwọn bíríkìlọ̀ bẹ̀rẹ̀ ṣe àmọ́ lọ́la abẹ́ gba donation ìkúnlọ́wọ́ fún mosque Ọlọ́run ní fi wálẹ̀ o salamu alaikum.